solution wá kan wá o iṣẹ́ tí fọmọ ìfọ̀mù ìgbà ọ̀hún. Àmọ́ mi olú skul ni. Ẹni tí mo kó máa fún mi lówó, ó ní kò sówó. Èlò ló gbowó yẹn? 8,000 naira. Mọ́mì, kí ló dé tẹ́ ẹ̀ wá lálẹ́ àná? Kó lè dáná ni. Tètè ló mú wa kó máa lọ sí skul. Ọ̀rẹ́ mi kan tàjọ ń ṣiṣẹ́, ó tún ní iṣẹ́ kékeré kan náà tó ń ṣe tó tún fi múra wọn. So wọ́n á wò pé àwọn ọjọ́ tí ò bá lè ṣe night kì í bá ṣe. Bẹ́ẹ̀ ni tó bá ti di parí oṣù wọ́n á yọ owó díẹ̀ fún mi nínú sálárì ẹ̀ bá tún dààmú iye tí mò ń gbà ìyẹn náà à ń ká nǹkan díẹ̀ àbí. Ọmọ òun yá kókó jọ. Àmì. Ó náà ṣe ètò ìgbà. Bàbá yín kọ́. Wọ́n yìí ń sùn lọ́wọ́. Ṣé ìfún lòun wọ́n ti. Ọ̀la ti fún mi láti wá lọ sí skul. Dókítà kò béèrè ní o, wọ́n ń jẹ láti dé kékeré ojú sáwọn. Báwo ni? Yes, sir. Yes, sir. Sit down. Mo resume fún ṣẹ́ǹsìn àná ní pé kí n rí pé mo ní mẹ́sẹ̀gì. Wọ́n ní o miss àwọn duty ẹ̀kan tó jẹ́ night tó wà. Ó ti sá bẹ́ẹ̀ àfi ẹ̀kọ̀ọ̀kan nítorí ọkọ mi náà ni. Yes. Èmi náà explain fún wọn pé ara ọkọ yín ò yá but ìsìn ní MD fa kíkọrí wípé yẹn ò kà wọ́n decision tàwọn ni wípé kí n fún ẹ lẹ́tà àtàwọn. Ẹyọ. Kí ni wọ́n sọ pé. Sack letter. Yes. Tó ń ṣe ẹ́ ó fẹ́ sọ fún mi àbí tó bá sọ fún mi kí láá pera wa lọ́rẹ̀ fún ṣáà ó dẹjọ́ ó dẹjọ́ kó sọ̀kọ́ tó ń ṣe ẹ́ fún mi ó dẹ̀ ẹ̀sùn kú sí ẹ káàbọ̀ sá. Kí ló ṣe ṣayọ? Kò rí mi, mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ látara ó kàn kí látara ọkọ ẹ̀ sílẹ̀ nǹkan tó ń ṣe fún mi. Ṣayọ, nígbà tí nǹkan ṣe ẹ́ tó wá hàìdẹ̀ fọ́rẹ̀ ẹ̀ tó bá lè sọ̀rọ̀ fọ́rẹ̀ ta ló fẹ́ sọ fún? Anyway, tó bá ṣàlẹ̀ sọ fọ́rẹ̀ wà lè sọ fún mi. Fún mi ojú ẹ̀rọ kì í ṣọmọdé. Kí ni màá sùn kí látara kò yé mi. Ṣayọ. Wà ń kí bẹ́ẹ̀. Kí ló ṣe ẹ́? Ọ̀rẹ́ ló ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń pa ẹ́ lẹ́kùn. Ó ní látara tó sì débi lọ sí ń ké. Ó sọ fún un. Ṣé bọ́ọ̀lù rẹ pé ayé kí ló dé tó lè sọ nǹkan tó ń bà ẹ́ lọ́kàn jẹ́ fún rẹ? Ṣé o jẹ́ kí n sọ nǹkan fún ẹ o?
látijọ́ tí mo ti rí ẹ bí béèrè lọ́wọ́ ọ̀rẹ́ dáadáa mo sọ pé this is an office pé mi ò fẹ́ àlejò ó dẹ̀ explain bó ṣe jẹ́ fún mi òun ló jẹ́ kí n mú ẹ gẹ́gẹ́ bí àbúrò and tó bá wá sọ́fíìsì tó bá ní any problem pé mí nǹkan tí mo bìí pé òun wà fẹ́ fún nìyẹn báwo ni ká ṣe máa wá ṣe tó máa sunkún mẹ́ẹ̀ kí ló ṣe. mi mọ̀ pé èmi jẹ́ ọ̀kan tó yẹ pé mi láìkí máa fi family wàhálà mi fi dàyàn láàmú nǹkan tó ń ṣe mí nìyẹn tí mo fi dákẹ́ tí mo sọ. má sunkún kí ló ṣe tó. bí mo ṣe wà yìí àwọn parent mi kò sí kankan dáàdì mi wọ́n ti accident wọn ò ní iṣẹ́ kankan tó ń ṣe. mọ́mí mi tó dẹ̀ ṣe nurse ọmọ méjì náà wọ́n lọ yunifásitì kò dẹ̀ easy fún wọn kò sí kankan kò sábọ̀ àti jẹun gan wàhálà ni school rẹ̀ òun ló wà bẹ́ẹ̀ láti àti sanwó school handout gbogbo yẹn ló jẹ́ kí n máa sunkún òun ni mò ń rò pọ̀ tó jẹ́ kí n máa sunkún school rẹ̀ tí mi ì lè lọ́mọ gbogbo yẹn ló mo rò tí mo jẹ́ àkóró ń bá mi. Ṣayọ̀ o need láti sunkún let me tell you one thing sórí gbogbo ẹ̀dá tó bá ti rí tó mèkẹ́ nílé ayé yìí ó kéré tán kò sẹ́ni tó wà láyé tí ò ní ṣòro ẹ̀ àbí mo ṣe wáyé èmi náà máa tapátá dìde ní mi Ṣayọ̀ wọ́n á fi àsìkò sọ fún ẹ pé bùkátà tiẹ̀ ó ti wà ní bùkátà tèmi nìyẹn anything tó bá need pàápàá jùlọ ọ̀rọ̀ education ẹ̀ máa fi ṣeré anything tó bá need bóyá àti take ara ẹni o bóyá láti lọ school ni o ò free láti wá bá mi anytime I'll do it. Ṣáà try kó máa sọ ọmọ ṣọlá ṣọsán. ó ti tán.